àṣírí ńlá tó tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ àti ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó báyìí ni pé àwọn alágbára ilẹ̀ Haúsá àti Fúlàní kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣèpàdé báyìí o lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì ní wọ́n ń wòye wípé ó dà pé Tinubu ó ti fẹ́ ṣe àṣetẹ́ ó sì di dandan káwọn tètè wá ọgbọ́n báwọn ṣe ní jẹ́ ó ṣe sáà kejì. Ǹjẹ́ kí ló bí ìpàdé ọ̀tún òjijì tí wọ́n ṣe yìí? Ó máa ní tó ṣẹlẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyún Senate ní ìlú Àbújá lọ́jọ́rú tí ṣe ọjọ́ Wednesday ọjọ́ 5 oṣù kẹfà tá a wà yìí, nígbà tó jẹ́ pé amòfin kan ìyún sẹ́nítọ̀ kan láti ìpínlẹ̀ Benue tó ń ṣojú agbègbè Benue North West ìyún sẹ́nítọ̀ Titus Zam tó gbé àbọ̀ òfin kan jáde wípé kí wọ́n fi òfin de fífi ẹran jẹko ìyún open grazing tí màálù yóò máa jẹ ẹko kiri kan fòfin dè káàkiri orílẹ̀-èdè yìí láti dènà wàhálà àwọn àgbẹ̀ àtàwọn Fúlàní ìyún wàhálà àwọn Fúlàní darandaran tó ń fi ẹ̀mí àwọn àgbẹ̀ tó fi ń ṣòfò kiri. Gbàrà tí sẹ́nítọ̀ Titus Zam tó gbé àbá yìí jáde, ìní sẹ́nítọ̀ míì láti apá gúúsù orílẹ̀-èdè náà ti ṣàtìlẹ́yìn fún un pé ó ti tó gẹ́ o wàhálà àwọn Fúlàní yìí ó ti tó gẹ́ ká fòpin sí gbogbo wàhálà wọn ká sì má jọ kí wọ́n fi màálù dá oko kiri ká fi jẹ oko kiri mọ́ èèyàn pé kan lọ kó wọn sí ibì kan. Bó tilẹ̀ jẹ́ pé àbá tí sẹ́nítọ̀ Titus Zam wá ní pé kí wọ́n ya ilẹ̀ sọ́tọ̀ káàkiri fún àwọn Fúlàní láti má jẹ́ pé kí wọ́n máa fi màálù jẹko mọ́ èèyàn tí wọ́n ń pè ní ranches, ṣùgbọ́n tí àwọn gbajúmọ̀ sẹ́nítọ̀ láti ilẹ̀ Haúsá èèyàn sẹ́nítọ̀ Adamu Aliero láti ìpínlẹ̀ Kebbi àti sẹ́nítọ̀ Danjuma Goje láti ìpínlẹ̀ Gombe tó yarí o ipò òfin náà kò lè fẹ̀jẹ̀ múlẹ̀. Ó ní kí ló dé tó fẹ́ máa ṣe òfin láti pa àwọn Fúlàní àtàwọn Haúsá lára. Wọ́n ní lọ́dọ̀ àwọn nìkan làwọn ń ṣiṣẹ́ màálù, àwọn làwọn ń ṣe darandaran. Ó ní òfin náà òfin ilẹ̀ Haúsá ni. Ó ní kí ló dé tó fẹ́ ṣe káàkiri gbogbo Nàìjíríà. Wọ́n ní fún ìdí èyí àwọn tako kí àwọn aṣòfin ṣe ronú lórí ẹ̀ kí wọ́n tó sọ àbá náà dòfin. Nígbà tí ọ̀rọ̀ náà ń jà rìnrìn táwọn amòfin gbà bí ẹni gba ìgbọ́ tí láàrin ara wọn tí inú àwọn ọmọ Yorùbá àtàwọn Ìgbò àtijọ́ náà sì ń dùn sí ìní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn àgbà ilẹ̀ Haúsá àti Fúlàní kan wọ́n ti dìde ìpàdé báyìí o wípé bí ò bá ní ọwọ́ Tinubu lẹ́yìn wọn ò ní gbé àbá òfin náà jáde. Wọ́n ní tí wọ́n fi ń sáré tí àbá òfin náà síta tó sì ti fẹ́ buwọ́ lù báyìí nílé ìgbìmọ̀ aṣòfin. Wọ́n ló fi hàn pé Tinubu ń ṣàtìlẹ́yìn fún ni. Wọ́n ní báwọn bá fura Tinubu ti ń gbé àwọn ìgbésẹ̀ kan báyìí tó ń gbàgbára díẹ̀díẹ̀ lọ́wọ́ àwọn tó sì fẹ́ máa tako àwọn. Àwa gbọ́ pé wọ́n ti ń sọ̀rọ̀ pé bí àwọn bá pe Tinubu láìpẹ́ yìí pàápàá lásìkò tí ó tó wá ojú rere àwọn fún sáà kejì, àwọn yóò ní kó lọ tọwọ́ bọ̀wé àdéhùn kó sì dá gbogbo àwọn nǹkan tó bá ń ṣe tó ń tako àwọn padà. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò gbógun tì í, àwọn yóò sì rí dájú pé àwọn pààrọ̀ ẹ̀ lásìkò ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027.